Only Jesus TV. Àti tíṣà tí wọ́n pa sójú yín ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. No, wọ́n mú wọn kúrò lọ́dọ̀ wa. Wọ́n mú wọn kúrò lọ́dọ̀ yín. Wọ́n àdẹ mú wọn padà mọ́. Oúnjẹ mélòó lẹ máa jẹ? Ìgbà míì a lè jẹ oúnjẹ kan, ìgbà míì a lè jẹ méjì. Kì í pẹ́ mẹ́ta. Kì í pẹ́ mẹ́ta. Ṣé tójò bá ń rọ̀ bulẹ̀ mọ́ sùn? Wọ́n da ọ̀rá bó wà lórí. Ọ̀rá lágbára Ọlọ́run ò ní jìyà mọ́ láyé. Lágbára Ọlọ́run. Kí ló fẹ́ sọ fún ìjọba nípa yín? Ṣé àti sí skul yín padà? No. Skul wo lẹ wá ń lọ ní ibi tá a wà yìí? Ògbómọ̀ṣọ́ ni mo ń lọ. Nítorí pé ẹ̀rù ń bà wá nítorí kò sí ààbò. Gbogbo wọn ò tí ì máa lọ skul. ẹ̀sìn ẹ̀lẹ̀ nìkan làwọn sójà wà, kò sí security bí ẹ̀rù ń bà wọ́n láìsí security wọn ò fẹ́ lọ. So gbogbo ọmọ ẹ̀ ló wà ní báyìí. Bẹ́ẹ̀ ni. Ìjọba ọ̀rọ̀ rí o. Àwọn ọmọ yìí kàn jókòó kalẹ̀ ni o. Ọjọ́ ọ̀la wa rí o. Wọn ò gbọ́dọ̀ jókòó kalẹ̀ o. Ní tá a bá máa ṣe lórí ẹ̀, ní tíjọba ó bá ṣe lórí ẹ̀, òun lẹ̀ ń gbọ́ yìí o. Kí ló kọ rẹ lẹ́ẹ̀kan sí? Ọlọ́run ló wù Lydia. Lydia, ẹ̀rù sì ń bá ọ, kí ló dé? O ò tí ì gbàgbé àbí? Ẹ̀lẹ́, irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Bíbélì ní affliction will not rise again. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa lórí. Fídíò kúkúrú tá a wò yìí kó tó di pé àǹtí Yinka TNT kó tó di pé wọ́n sọ̀rọ̀ gbogbo àwa tá a dìjọ wà lórí ìkànnì tá à ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ mo rò pé a ti mọ àwọn ọmọ tí bàbá yìí ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, àwọn ọmọ tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò yìí lára àwọn ọmọ tí ó jẹ́ pé wọ́n kó ní iléèwé ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n lò 56 days ní àkólò àwọn ajínigbé tí Ọlọ́run bá wa gbà wọ́n kalẹ̀ tí wọ́n pa olùkọ́ mẹ́ta ti rántí. Ọmọ yẹn ni bàbá yìí ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Gbogbo wa láti gbọ́ ohun tí ọmọdé yìí sọ, a dẹ̀ rí wípé nínú ọ̀rọ̀ rẹ̀ bó ṣe ń dá bàbá yìí lóhùn, wọn ò lọ iléèwé. Àwọn bàbá tí wọ́n sọ̀rọ̀ ní behind camera wọ́n ní security yẹn pé òṣìṣẹ́ nìkan ló wà, àwọn iléèwé míì tó yẹ kí àwọn ọmọ yẹn kí wọ́n wà kò sí security ń bẹ̀, so eléyìí fà tó jẹ́ pé wọn ò lọ iléèwé. Kí wá ní àǹtí Yinka TNT rí tí wọ́n fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí tí wọ́n fi mẹ́nu bà gómìnà Ṣèyí Mákindé? Gómìnà Ṣèyí Mákindé gan kọ́ ni wọ́n wá call out o. Ta ni wọ́n wá call out? Gbogbo wa la máa gbọ́ nínú fídíò yìí. Máa fọ́nrán sílẹ̀ fún yín sì kẹ́ wá lọ wò. Ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral gan. Nígbà tá a bá wá gbọ́ tán, ohun tó máa wá jẹ́ ọ̀nà àbáyọ, ẹ jẹ́ ká sọ ní comment section. Torí àwọn ìjọba, àwọn tó wà nípò àṣẹ, tó wà nípò agbára, tí wọ́n lè wá ojútùú sí ìṣòro tó wà ńlẹ̀ yìí fún àwọn ọmọ iléèwé wọ̀nyí. Àwọn náà ń gbọ́ wa, wọ́n ń wo ìkànnì yìí. Ẹ ṣé, mò ń padà bọ̀. Ẹ jẹ́ kí kọ́kọ́ sọ nǹkan kan. Mi ò support ẹgbẹ́ kankan, mi ò support àkọọ́dù bí àṣà Àríkẹ́, mi ò support àkọọ́dù. Mi ò like nǹkan tí ò dáa, mi ò like káwọn èèyàn má máa ṣe dáadáa. In tó ṣẹlẹ̀ nígbà tí Gọ́vùnà Adeleke fẹ́ dìbò, tó bá jẹ́ pé candidate àwọn other party ló ṣẹlẹ̀ sí, bí mo ṣe máa jáde náà nìyẹn. Nítorí pé mo rí pé ìkan náà àwọn ọmọ ẹgbẹ́ àkọ́ọ̀dù tó máa ń ṣépè tó pé partner mi tó fẹjọ́ mi sùn nígbà tí mò ń sọ̀rọ̀ Ṣèyí Mákindé, mo rí pé nígbà tó máa tó padà pè mí, wọ́n sound well, inú wọn dùn. Mo rí pé dàbí pé wọ́n fi pé mò ń support àkọ́ọ̀dù. Mi ì support àkọọ́dù. Gbogbo ẹ̀yin tẹ́ ṣépè nígbà tí mò ń sọ̀rọ̀ Ṣèyí Mákindé pé wọ́n ti ra jet nísìn, kí ló dé tẹ́ sọ̀rọ̀? Ó yẹ kó sọ fún mi pé mi ò kí ń dáhùn. Mo kàn like nature Ṣèyí Mákindé àti charisma ẹ̀ ni. Nítorí pé ẹ rí pé gbogbo ṣe ń sọ̀rọ̀ fún tó kò jábọ́. Ẹni ọkùnrin tó bá jẹ́ wípé tínú bá ti bí báyìí, gbogbo àṣírí ló máa tú síta, ẹnu ẹ̀ ò bò, kò wọ́ọ̀tì láti jẹ́ leader. Mi ò lè gba tiẹ̀ láéláé. Ẹni ọkùnrin tó yẹ pé ọ̀rọ̀ àṣírí ló máa ń fẹ́ láti fi trend, bóyá tínú bá bí yàn, ọkùnrin tí ò láṣìírí, ọkùnrin tó bá ń sọ̀rọ̀ jù,
ọkùnrin tó bá fẹ́ tó bá ń blackmail èèyàn láti débì kọkùnrin mi ò kí ń irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ò kí ń ṣọkùnrin bọ̀ ẹ rí pé pẹ̀lú bọ́n ṣe drag máa yẹn tó kò dún pó kò sọ nǹkan kan doesn't mean wípé bóyá torí pé kò sọ̀rọ̀ yẹn ó ti accept nǹkan tó ń sọ everybody mọ̀ pé ọkùnrin gidi náà nǹkan tó ń pè lọ́kùnrin nìyẹn bọ̀ kọ́kùnrin kí nǹkan má ti ṣẹlẹ̀ kẹ́ pé gbogbo àṣírí ọkùnrin máa jábọ́ èmi àtúrò ọkùnrin bẹ́ẹ̀ ò lè ṣe pé kìíní so ẹ̀yin tẹ́mi pé iṣẹ́ mo tún ti fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí o tẹ́ bá rántí nígbà tí wọ́n kó àwọn ọmọ yẹn mo jáde mo sọ tó ń release wọn mo jáde mo ní ẹ ti ń concentrate lórí principal yìí jù ìyá yìí ti tà ó ti rà ẹ jẹ́ ká sọ nǹkan mẹ́wòó ní kọ́kọ́ ló wà bẹ́ẹ̀ àwọn tó sọ̀rọ̀ àwọn tó support mi nígbà tó tún sọ̀rọ̀ jet tí mo tún yá mo tún sọ̀rọ̀ pé ẹni tẹ gbé pọ́npọ́n lé lórí tẹ ní kò ra jet wọ́n ti deliver o mo tún jáde mo tún sọ pé máa yìí Ṣèyí Mákindé yìí ti ẹ̀ gbóríyìn fún ti ẹ̀ ṣe nǹkan kan even ọkọ principal yẹn ó find it difficult láti dárúkọ láti thank Ṣèyí Mákindé àwọn ọkọ̀ jáde wọ́n ṣe pé mi ò tiẹ̀ rí wọn kò sí tó kàn mí lálálálá mi support ẹni ẹgbẹ́ kankan tí bá ti a fẹ́ support èèyàn fún presidency of course bá mi ni máa support mo lè má support ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bá mi ni máa support àbí kálẹ̀yìn tún rí but mi ò support ẹgbẹ́ kankan mi dẹ̀ wá sọ̀rọ̀ politics níbí but mo wá rán ẹ̀yin èèyàn létí ẹ̀yin èèyàn tẹ́ sọ pé kì í ṣe Ṣèyí Mákindé ló gba àwọn mọ́lẹ̀ tẹ́ ní kò tiẹ̀ mọ̀ bọ́ ṣe gbà wọ́n lẹ̀ ó ṣe gbádá kò ṣe gbòdò okay ẹ̀yin tẹ́ mọ̀ àwọn tó gbà wọ́n mọ́lẹ̀ ẹ̀yin tẹ́ dẹ̀ mọ̀ àwọn tó yẹ pé àwọn náà ṣe tí tẹ́ dẹ̀ mọ̀ pé Ṣèyí Mákindé ò wúlò bẹ́ẹ̀ ṣe sọ àwọn ọmọ yẹn rèé wọn ò lọ sí school látijọ́ tí wọ́n ti gbà wọ́n sílẹ̀ o àwọn ọmọ yẹn wọn kò sí therapy kò sí nǹkan kan tán ṣe fún wọn so ẹ̀yin tẹ́ mọ̀ àwọn tó gbà wọ́n lẹ̀ ẹ pé àwọn tó gbà wọ́n lẹ̀ pé kí ni way forward àwọn ọmọ wà lọ́lídé ńsìn mi mọ̀ bí wọ́n wà lọ́lídé Nàìjíríà bọ́ àwọn ọmọ yẹn sọ pé látijọ́ tí wọ́n ti fà wọ́n lẹ̀ wọn ò lọ sí school ẹgbọ́ tọmọ tó ń sọ̀rọ̀ bí sọ pé ẹ̀rù sì ń bà òun that means pé kò sí any therapy kò sí nǹkan kan fáwọn ọmọ yẹn kò sí nǹkan kan tí wọ́n ṣe kò sí follow up so ẹ̀yin tẹ́ mọ̀ àwọn tó gbà wọ́n lẹ̀ ẹ̀yin tẹ́ mọ̀ pé Ṣèyí Mákindé useless Ṣèyí Mákindé ń lọ nísìn so mi ò ní call Ṣèyí Mákindé out àwọn tẹ́ mọ̀ pé wọ́n gbà wọ́n lẹ̀ tó gbà àwọn ọmọ yẹn lẹ̀ ẹ ní pé kí wọ́n ṣe follow up ibi bá wọn máa ń ṣe after care section 117 ibi báyìí tó bá pé láti follow èèyàn up ní community ibi bá tó bá rí pé ó wà lọ́spítù ó ti pẹ́ bóyá ò fẹ́ dúró sọ́spítù wọ́n fẹ́ fún ẹ ní grace pé wàá máa ti ilé ẹ̀ wàá máa ti community wàá gba treatment ẹ wọ́n á gbé ẹ sórí CTO community treatment order láti caption ẹ pé in case tó o bá ti follow treatment plan wọ́n á recall ẹ back sí wọ́n á recall CTO wọ́n á recall ẹ back sí hospital wọ́n á gbé wọn sórí CTO wọ́n ń gbà wọn kan sórí CPA ń bí àwọn tó bá jẹ́ pé wọ́n ní complex case jẹ́ pé wọ́n láti máa rí consultant maybe once in a month or once in 3 months wọ́n á gbé wọn sórí CPA oríṣiríṣi ló wà bí ẹ fi àwọn ọmọlẹ̀ wọ́n tú àwọn ọmọ sílẹ̀ láti joy mi rò pé ó ní any follow up plan kò sí therapy dẹ̀ lè blame Ṣèyí Mákindé èyí tó ṣe ẹni kò ṣe eré ẹ ló ń kọ́ ló gba àwọn èèyàn lẹ̀ ẹ̀yin tẹ́ mọ̀ àwọn tó gba àwọn èèyàn lẹ̀ àwọn ọmọ yẹn ò lọ sí school wọ́n ní torí pé kò sí security wọ́n ní kò sí security ní ìhà ibẹ̀ àwọn ṣé báwọn ọmọ yẹn ṣe máa wà rèé tí wọn ò fi ní lọ sí school rárá ṣé torí pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn sìn ayé àwọn ọmọ yẹn ayé wọn ti dá kí n má sọ míì àwọn àgbàlagbà wà ń bẹ yìí tó lọ́kọ òun kú pé ìjọba ò dá sí kò sí tó kàn mí ìyẹn ò kàn mí àwọn ọmọdé yẹn ló bá mi nígbà tẹ́ ń gbé ẹnìkan tẹ́ ń gbé mi mo ń sọ fún yín nígbà yẹn now ẹ̀yin tẹ́ ẹ mọ̀ àwọn tó gbọmọ́lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ sọ pé Ṣèyí Mákindé ò tiẹ̀ mọ̀ bó ṣe ṣe kò sí nílé ó yá ẹ pariwo pé kí àwọn ọmọ yìí wọ́n láti padà sí school àwọn ọmọ yìí wọ́n fún wọn ní therapy torí tó bá fún wọn ní therapy ẹ wo nínú ẹ wo báwọn ọmọ yẹn ṣe ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wọn nínú presentation wọn ẹ ti rí pé àwọn ọmọ yẹn sì wà traumatized pé kinní yẹn sì wà lọ́pọlọ ẹ̀rù sì ń bà wọ́n tó bá jẹ́ pé ìlú yìí ni tí ẹ lè rí káwọn ọmọ yẹn sọ̀rọ̀ síta báyìí ìgbà bá máa sọ̀rọ̀ gan ẹ rí lójú wọn pé kinní yẹn wọ́n ti ń gbé kúrò lára wọn so mo ní kí n wá rán yín létí ni pé àwọn ọmọ yẹn sì wà nílé o wọn ò tí ì lọ ẹ̀rù sì ń bà àwọn ọmọ yẹn o torí pé wọ́n ní kò tí ì sí security
so wọn ò lè lọ sí school. Ṣé bó ṣe máa wà nìyẹn? Ṣé àwọn ọmọ yẹn ò lè lọ sí school mọ́ láéláé? Ṣé torí pé ọ̀ràn táwọn ọmọ yìí dáǹsì ni pé àwọn mẹ̀kúnnù ló bí wọn, a máa jẹ́ ọmọ gọ́vnọ̀ àbí ọmọ kọmíṣánná àbí ọmọ pírẹsidẹ́ǹtì ni, ṣé ó máa rí báyìí? Ṣé wọn ò ti ní fly wọn lẹ́sẹ̀kẹsẹ̀? Ṣé bó ṣe máa rí ni? ọ̀ràn tẹ́ ẹ tán dá òun ni pé àwọn ọmọ yẹn wá láti ilé mẹ̀kúnnù. By now kò yẹ kí àwọn ọmọ yẹn kan wà ní vicinity environment ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀ tó bá rí lì tí ẹ̀mí ọmọ bá rí lì jọ ìjọba yín lójú. Kò yẹ káwọn ọmọ yẹn wà ní area tó ti ṣẹlẹ̀. Ṣé tí ọmọ tó bá ní wọ́n relocate àwọn ọmọ yẹn wípé ìjọba fún wọn ní bí a low cost housing ṣé ó kéré jù àbó pọ̀ jù fúnra àwọn ọmọ yẹn? Èmi ò kọ́ Ṣèyí Mákindé àtòrí ẹ̀yin ti sọ pé kò ṣe Ṣèyí lóní ló ṣe. Ẹ̀yin tẹ́ ẹ mọ àwọn tó ṣe, ẹ pè wọ́n pé àwọn ọmọ yẹn ṣì wà nílé, ẹ pè wọ́n pé àwọn ọmọ yẹn ṣì wà traumatized, pé kò tí ì sí therapy fáwọn ọmọ yẹn. Ẹ pè wọ́n pé tí wọ́n bá lajúlẹ̀ àwọn ọ̀la ló ń bàjẹ́ yẹn, kó má jẹ́ pé abẹ́ ìgbèkùn tó fi mẹ̀kúnnù sí pé kó má dìde, ó máa lọ from generation to generation ni. Torí ògo àwọn ọ̀la yìí, ògo yìí ló ń waste away yìí. Àwọn ọmọ yẹn wà traumatized ẹwà àwọn ọmọ yẹn. Mo ní kí n wá sọ fún yín ni o. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣépè, ẹ tún lọ ní ẹnu yín. Èpè kìí sọlẹ̀ sí jù. Bí o bá wùwò èpè èpè ò ní mú ẹ, bó bá wùwò èpè lè pé máa mú ẹ. Bá rí iṣẹ́ bá ṣẹ́gi tí ò bá réyàn gbé, àforí ara ẹ̀ gbé. Èmi ò kọ́ la Ṣèyí Mákindé torí pé ti sọ pé kò mọwọ́ kò mọ ẹsẹ̀, òun ò mọ bó ṣe gba àwọn èèyàn lẹ̀. So àwọn ìbẹ̀rẹ̀ kìí ṣe oníṣẹ́ àfẹni tó bá ṣe dópin. Ẹ̀yin tẹ́ ẹ mọ àwọn èèyàn tó gba àwọn èèyàn lẹ̀, ẹ pè wọ́n kẹ́ ní pé àwọn ọmọ yẹn ṣì wà ní school, àwọn ọmọ yẹn ò lọ sí school. Ẹ pè wọ́n pé àwọn ọmọ yẹn ṣì wà traumatized, pé wọn ò ṣe follow up plan fáwọn ọmọ yẹn. Tí ó ti yẹ yìí, so kẹ́ ẹ bá lè mọ bẹ́ ṣe máa pè wọ́n. Torí ẹni tí ò mọ bẹ́ ṣe sọ, ẹni tí ò mọ bó ṣe gbà yàn lẹ̀, ẹni tí ò mọ tí ẹ gbóríyìn fún nǹkan tó ṣe fún ọ̀gì fún anything, ẹ lè ní kó ṣe follow up plan. Ẹ káàárọ̀. ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí. àǹtí Yinka TNT ẹ̀yin náà ṣe ẹ kú àkíyèsí. gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí pátá, ẹ jọ kí ni ọ̀nà àbáyọ fún àwọn ọmọ wọ̀nyí? ọjọ́ ọ̀la wa ni wọ́n. kí ni ọ̀nà àbáyọ? wọn lọ léèwé. ìgbésẹ̀ wo ló yẹ kí ìjọba kí wọ́n gbé? Lóòótọ́ àǹtí Yinka TNT wọn ò call out gọ́vnà Ṣèyí Mákindé, àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn náà ló ṣì wà lórí ipò. wọn ì tí ì gbé ọ̀pá àṣẹ sílẹ̀. So tó bá ní ipá àti agbára tí wọ́n lè sà, tí ohun gbogbo máa fi lọ bó ṣe yẹ kó lọ, kó bá wa gbé ìgbésẹ̀ yẹn kí wọ́n jọ. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn pátá tó lè mú kí àwọn ọmọ wọ̀nyí kí wọ́n padà sílé ìwé, tí ètò ààbò tó ń dáyà já wọn, ètò ààbò tó mẹ́hẹ, ètò ààbò tí ò sí tó ń dáyà já wọn, tó fi jẹ́ pé àwọn òbí wọn ò fi jẹ́ kí wọ́n lọ léèwé, táwọn ọmọ náà fi ń bẹ̀rù àti lọ léèwé, kí wọ́n bá wa wójútùú sí i. káwọn ọmọ wọ̀nyí kí wọ́n lè padà sí ilé ìwé, kán lè padà sí ilé ìwé. àánú Ọlọ́run ní fi wá sílẹ̀, tó ayé wọn ní dojú, àní rí wàhálà, àní rí dààmú. Irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, Ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ kó tún ṣẹlẹ̀ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ní ilẹ̀ Yorùbá. Ọlọ́run á máa dáàbò rẹ̀ bo ẹnì kọ̀ọ̀kan wa o. ẹ ṣé, ẹ bá wa like fídíò yìí, ẹ̀yin náà ẹ comment gẹ́gẹ́ bá a ṣe sọ, kí ni ọ̀nà àbáyọ? ẹ jẹ́ á pàdé ní comment section, kẹ́dẹ̀ bá wa share bákan náà. Láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.